Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìlara àti ilẹ̀ Yorùbá. Ìlara àti ilẹ̀ Yorùbá. Envy and Yorùbá land, if I'm not mistaken. Kí là ń pè ní ìlara? Ìtẹ̀síwájú ló yẹ kó jẹ́, torí mo ti ṣe ìlara part 1 to 5, but eléyìí mo fẹ́ darí ẹ̀ sọ ilẹ̀ Yorùbá gangan ni. Ṣé rí ọlọ́gbọ́n o, olóye o, ẹ yá mi létí yín kẹ́ wá fi gbéyàwó ọ̀rọ̀. Etí inú mo fẹ́ kẹ́ lò, torí etí inú lejò lò. Má fi ìbínú, má fi ìlara, má fi nítorí pé o mọ̀ mí one-on-one, má fi etí yẹn gbọ́ ọ̀rọ̀ mi. Fi ọgbọ́n orí ní àròjinlẹ̀ kó dẹ̀ ní làákàyè kó tó lè gbọ́ program tí mò ń ṣe yìí. Ṣé rí ìlara ní ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ kùtù òjíire pátá, gbogbo ọmọ Yorùbá pátá, agbára tí Ọlọ́run Elédùmarè fún àwọn baba ńlá baba wa ó ju ti anybody lọ nílé ayé. Àwọn anybody lè ní tiwọn o, but technology àwọn baba wa, idea àwọn baba wa ní ilẹ̀ Yorùbá ó ju ti everybody lọ. But nítorí ìlara, etí ìlara àti nǹkan tá a gbọ́ lẹ ṣe wò pé superstition ni. Omi tẹ́ ń wò yẹn, omi tó ògùn lọ́tọ̀, omi ó tó ògùn lọ́tọ̀ nílẹ̀ Yorùbá tí o bá mọ bó ṣe lè lò ó. Iyọ̀ ìsebẹ̀ ó ní ìwòsàn tó nílẹ̀ Yorùbá. Àwọn àìsàn kan máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tó jẹ́ pé o ò ní láti gbé àìsàn yìí lọ sí ilé ìwòsàn. Ìwọ fúnra ẹ lè treat àìsàn yẹn nítorí pé Bible náà sọ pé àwọn èèyàn mi ṣègbé nítorí àìní ìmọ̀. Àwọn èèyàn tèmi wọ́n ṣe ìgbé nítorí àìkò ní ìmọ̀. Ẹ ní ìmọ̀, ẹ dẹ̀ ní ìmọ̀. Àwọn baba ńlá baba wa fi ìmọ̀ lẹ̀ fún wa. Ẹni wọn ò nákọ́lẹ̀, ẹni àwọn baba ńlá baba wọn ò nákọ́lẹ̀. Wọ́n fi òwe lẹ̀ fún wa, wọ́n fi ẹ̀dàrọ̀ lẹ̀ fún wa, wọ́n fi àṣà lẹ̀ fún wa, wọ́n fi ìmúra lẹ̀ fún wa. Wọ́n fi bíbọ́ lẹ̀ fún wa, wọ́n fi jíjẹ lẹ̀, kò sí nǹkan tí wọ́n ò fi lẹ̀ fún wa. But nítorí pé ẹ̀ tu wá, ìlara náà ni. Ṣé rí alábọ̀dé àti oní ìlara? Kékeré la ti ń pẹ̀ka àrókò, tó bá dàgbà tó apá ò ní ka. Ìlara yìí ó ti wà. Mo sọ fún yín pé tí ẹ bá fẹ́ mọ ìtàn ilẹ̀ Yorùbá, má lọ ka ìtàn Gógùn, má lọ ka ìtàn tí Joe Mongo Park kọ. Lọ wá ìtàn láti ìdílé tó ti bí ẹ. Lọ wá ìtàn láti orísun ẹ. Wọ́n ní pé ẹni tó bá máa jẹ orúnkóngó máa pa ìtàn kítàn. Lóòótọ́ tó bá gbọ́ ìtàn, wọ́n ní pé ìlú gángan lọ̀rọ̀ ayé náà. Ibi tó kọ wájú sẹ́lòmíì, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Tí o bá lọ gbọ́ ìtàn ìdílé yín, wọ́n lè sọ fún ẹ pé Aláàfin Ọ̀yọ́ ni number 1 ní ilẹ̀ Yorùbá. Tí ẹlòmíì bá máa sọ ìtàn ìdílé tiẹ̀ náà lọ́dà side, nínú ìtàn yẹn wọ́n máa sọ pé Ọọ̀ni of Ifẹ̀ number 1 ní ilẹ̀ Yorùbá. Ẹ là lọ̀rọ̀, ẹ jẹ́ kí n wá láyé yín. Àwọn méjèèjì ní alágbára ní ilẹ̀ Yorùbá. Èèyàn kan nu wọn priest ni, òun ni aṣojú gbogbo ìgbàmọlẹ̀ ilẹ̀ Yorùbá pátá. Gbogbo àwọn ancestors wa, gbogbo àwọn ìgbàmọlẹ̀ wa pátá, priest ẹ̀ tó máa ń bọ gbogbo wọn, òun ni Ọọ̀ni, ẹni tó ń sọ òòṣà, Ọọ̀ni sọ òòṣà ló ń jẹ́ Ọọ̀ni. Ẹ̀kan ló máa ń jáde lọ́dún. Adéarè òun gbé wa. But nígbà tí Oòduà náà máa dé sí Ilé Ifẹ̀, ó bá àwọn ẹnìkan bẹ́ẹ̀ táwọn ènìyàn náà ti ń dé adé ìṣẹ̀ǹbáyé tiwọn gangan, tí wọ́n ní agbára tiwọn, tí wọ́n ní nǹkan tó ń sìn tí wọ́n ń bọ̀. But nígbà tí Oòduà dé, ó kó gbogbo ẹ̀ pọ̀, ó wá ń sìn, òun ni Ọọ̀ni, ẹni tó ń sọ òòṣà. Ìyẹn àwọn ọba kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé Ọọ̀ni àti Aláàfin wọn ò lè bá wọn fà. Àwọn náà wà ní àwọn adé yẹn, kẹ̀dẹ̀ bá máa rí àwọn adé yẹn,
àwọn bíi Èkìtì, àwọn bíi Oǹdó, àwọn bíi Ògbómọ̀ṣọ́, kò sáwọn ẹ ṣáà mọ àwọn ìlú yẹn, àwọn Ifẹ̀, nínú Ifẹ̀ náà, nínú Oǹdó, nínú Èkìtì, nínú Ọ̀wọ̀. Bẹ́ẹ̀ ni àwọn adé kan wà nínú ìlú yẹn tẹ́ pé adé yẹn adé mo dá dúró ni, mo dá dúró ládé yẹn. Nǹkan tí mo sọ yé yín, mo dá dúró ládé yẹn. So Ọọ̀ni àti Aláàfin, àwọn méjèèjì náà ní supremacy, àbáwọ̀ lẹ́yìn alágbára ni wọ́n, alágbára ni wọ́n, bọ̀ ibẹ̀ kọ́ ni mò ń lọ. À ń sọ̀rọ̀ nípa ìlara. Ní ìgbà tí àwọn òyìnbó dé, business ló gbé wá pé kájọ wá ṣe. Kí ló ń pè Sahara Reporter, mo mọ bó ṣe máa sọ kíní yẹn. Tí ẹ bá fẹ́ mọ ìtàn ilẹ̀ Yorùbá, ó ní láti kọ́kọ́ gbọ́ Yorùbá kó dẹ̀ mọ òwe, kó dẹ̀ gbọ́ ìjìnlẹ̀. Àwọn bàbá wa sí ọ̀rọ̀ sínú ẹ̀dà, wọ́n sí àgbà ò ní tán lórílẹ̀. Mo ṣí fìlà fáwọn àgbààgbà, mo ṣí fìlà fún yín, àgbà ò ní tán lórílẹ̀. Ẹ wá, àwọn bàbá wa fi àkọọ́lẹ̀ fún wa débi pé nígbà tí mi ò mọ bí ṣe fẹ́ sọ̀rọ̀ yẹn tó máa yé yín, but màá sọ bákan, ọlọ́gbọ́n ó máa yé ọlọ́gbọ́n. Ṣé bí nígbà tí àwọn dọ́tọ́ dé, tí wọ́n wá bá àwọn bàbá wa sọ̀rọ̀, tí everything ti ṣẹlẹ̀, àwọn ẹnìkan wà nígbà tí wọ́n máa gba iṣẹ́ ìjọba, ìlara ló fi gbaṣẹ́ ìjọba. Kí ló dẹ̀ máa ń bí ìlara? Àìnítẹ́lọ́rùn ló máa ń bí ìlara. Kò sí ẹni tó Ọlọ́run Elédùmarè ò ṣe fún, àfẹn tó bá ní tòun ò tó. Ìwọ tí ò bá dẹ̀ ti ní ìtẹ́lọ́rùn, ìtẹ́lọ́rùn òun ló bí ìlara. Èmi àtẹjọ wà ń bíṣẹ́, ìwọ ò ṣiṣẹ́ déédé, èmi ń ṣiṣẹ́ déédé. Wọ́n fi kún àgbéga lẹ́nu iṣẹ́ fún mi, ìwọ wà lójú kan, ó wá di pé mistake mi ló ń wá káàkiri láti sọ fún ọ̀gá. Kí ló ṣẹlẹ̀? Gbogbo time tó fi ń sọ mistake tèmi yẹn, tí o bá fi maintain tó fi ṣọ́tọ̀ ju ẹ, bí yóò bá ga gbogbo ewa lọ. Nínú ìlara, ibi tí ìlara dẹ̀ pọ̀ sí jù ní agboolé, ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde, bí a ṣe rìn la ṣe ń kó ni. Ṣebí onílara ó bẹ̀rẹ̀ láti kékeré. Ọlọ́run, tí ọmọ ẹ méjì bá ti ń ṣe ìlara ìkan, tí ò bá ti mu, o ti ń miss ẹ bọ̀. Tí o bá ti ń ṣe ìlara, wo nífẹ̀ẹ́ ọmọ kan jọ ọmọ kan lọ, o ti ń build ìlara sí àwọn méjèèjì ní àárín. Àwọn ẹnìkan wà báyìí jẹ́ pé ìyá wọn àti bàbá wọn kó tó kúrò láyé, wọn ò fi ìfẹ́ sí àárín àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn náà ti dàgbà, àwọn náà ti di ẹni tó ń bímọ sìn. Àwọn náà padà fi ìfẹ́ sí àárín àwọn ọmọ wọn, ó wá ti ń bí ìlara sí àwọn méjèèjì. Ẹ máa gbọ́ àwọn kankan pé surname kan náà lẹ́jọ́ ń jẹ́. Òun dẹ̀ ń ṣe dáadáa jù ẹ lọ, ó dẹ̀ ní pé kó lọ bá, ó dẹ̀ yẹn kẹ̀, òun ṣe lára ẹ̀. Ẹni tó ju ni ni, ẹni tó ju ni lọ lè ju ni nù. Àbúrò ẹ lówó, olóòní bá ná. Ṣé tó bá yá wèrè ò ní gbé ni? Ẹ̀gbọ́n ẹ lówó, olóòní bá ná. Ṣé tó bá yá wèrè ò ní gbé ni? Díẹ̀ mo fi bẹ́ẹ̀ tán, kò ṣeé bù kúrò. Blood is thicker than water. DNA tẹ́ ń wò yẹn, DNA àwa ọ̀ngàn la ní. Ẹ lọ wá ìtàn ilẹ̀ Yorùbá, Ọlọ́run. Torí ẹ̀ nínú mi ṣe máa ń dùn, àwọn èèyàn tí ń bá pé nínú mi ṣe máa ń dùn sí ààrẹ tó wà ń bẹ̀ yìí pé ní number one ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ kùtù òjíire tí a máa ní as democracy president ta ní yìí, òun ló wà ń bẹ̀ yìí. Ẹ jẹ́ kó ṣe é, ẹ jẹ́ kó ṣe é. Bó dẹ̀ ṣe ń ṣe náà, àwọn kan wà nínú ìlara, nínú ọ̀kánjúà, nínú àìnítẹ́lọ́rùn. Ṣé o mọ̀ pé iṣẹ́ tí ìjọba ní kẹ́ máa ṣe ń sìn ẹ́ tí ń fìyà jẹ àwọn aráàlú? Marriage ti ń dàrú, bàbá ò lè bọ́ ọmọ méjì, kò lè sanwó iléèwé, kò lè sanwó school, ẹ̀yin dẹ̀ ń kówó, ẹ̀ ń kó sápò. Ìjọba dẹ̀ ń dáwó síta, à ń ka news, àwọ̀ tí kíní kan billion fún kíní kan, ibo lẹ̀ ń náwó yẹn sí? Àárín àwọn family náà lẹ ti ń pín. But mo ò blame yín náà o, mo ò blame yín o. Ẹ̀yin sì bá ìwọ tó bá ti mọ rẹ ní pé ọmọ onílùú ni ẹ jáde, ẹ pariwo síta, ẹ lọ sí local government yín, ẹ lọ bá wọn sọ́pọ̀, kò kàn mí, ó ń dùn yín ká nì. Ẹ jẹ́ kó kàn yín sìn, ẹ jẹ́ kó kàn yín. Bàbá ẹ lórúkọ, ẹ bá lé jẹ́, ẹ bọ̀nà jẹ, àdúgbò ẹ lọ forí ẹ sọlẹ̀ sí, ó yá fún ọmọ wọn kádùúgbò ẹ bàjẹ́ ni. Ẹ relate pẹ̀lú chairman local government yín,
evidence kẹ́lí kánsẹ́lọ̀ àdúgbò yín ẹjọ́ wọn bí ẹ bá gbọ́ngàn ṣe máa ṣẹlẹ̀ lórí irọ́ èmi ò ṣe o àwọn politician yẹn mo like wọn ok ẹ̀yin lè lẹ́ máa lọ sórí social media tó bá lọ máa bà wọ́n jẹ́ wọ́n pè yín wọn ẹ lọ bá wọn wọn pè yín sí ni àbí ẹ bá wọn dá sí màá tún sọ again náà àwọn kan náà wà bí ṣe ń sọ again náà tẹ́ pé ẹbí yín náà lè máa ń fà sí but social media ti wà ìwọ tó bá ti pé ó fi ẹ̀tọ́ ẹ̀dùn ẹ̀ ṣáà jẹ́ kó kí make sure pé o ní evidence lọ́wọ́ nǹkan tó fẹ́ ṣe lọ sí ọ̀dọ̀ àwọn kí ló ń pè wọ́n àwọn alámòjútó bóyá ọlọ́pàá ni o bóyá àwọn tó bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tó lọ fẹjọ́ sùn don't take law into your hand ibẹ̀ kọ́ ni mò ń lọ à ń sọ̀rọ̀ nípa ìlara ilẹ̀ Yorùbá ni pé bí àwọn kan sì ṣe wà yìí wọ́n sì ń ṣe ìlara ìjọba tó wà ń bẹ̀ nítorí pé ó di ọwọ́ wọn mú níbi ká máa hùwà bàjẹ́ níbi ká máa ṣe ìbàjẹ́ níbi ká máa kó nǹkan ní nǹkan dìtẹ̀ òun ní nǹkan tó tọ́ títa aráàlú kó dìtẹ̀ yan nìkan níbi tí ẹ ti ń fi báírò tẹ́ ti fi ń yíwèé nítorí pé ó ní kẹ́ má ṣe mọ́ ẹ̀bẹ̀ ẹ̀ ti ń ṣe lára ìjọba ẹ̀ ń ṣe lára ẹ̀ jẹ́ káwọn aráàlú máa rí gẹ́gẹ́ bí figure eight bẹ́ẹ̀ nípò òun ni ò da tó a máa ní pé orílẹ̀-èdè ò dá sí kí orúkọ ààrẹ lọ́wọ́ máa dá òun lè máa súre fún torí mo ní pẹ́ sọ́pẹ́ ìmọ̀ sọ́pẹ́ ìgbésẹ̀ pé but òun kọ́ ni figure eight òun kọ́ ló ń bàjẹ́ amúkun ẹrù ẹwọ́ òkèlè ń wò ẹrù sàlẹ̀ ìwọ tó bá máa eradicate corruption started eradicating from me and you láti ọ̀dọ̀ ìmọ̀ àti ẹ ìwọ fúnra ẹ mọ̀ pé iṣẹ́ owó ẹ ò mọ́ nǹkan tó ń ṣe ò dáa ìwọ náà ló máa wá sórí ayélujára tó máa publish ẹ wá ní kí ìjọba máa mú ẹ ìjọba mọ̀ wọ́n ní ilé ẹni láti ń jèkútó onídòdó social media ayélujára mo tún sọ lẹ́ẹ̀kan fún yín pé òwe ni o bí eégún bá kọ pélé tó bá kọ àbàjá kò sí bá bẹni tó lè mọ̀ nítorí pé eégún yẹn ó ti wọ ẹ̀kú ṣé n tún fún yín tí eégún bá kọ ilà báyìí ṣé o lè mọ̀ nú aṣọ o ò lè mọ̀ àyàfi èèyàn kan òun ni amáwo márò ẹni tó wà lábẹ́ ẹ̀kú ló ń pè lámáwo márò kò gbọ́dọ̀ wí fẹ́nìkan kò dẹ̀ gbọ́dọ̀ sọ fọ́gbẹ̀rì ìlara bí kú yóò bá pani tòde ò lè pani ẹ̀yin ọmọ kóòtù oòjíire ẹ jẹ́ ká yọ tẹ̀gàn ká fi tẹ̀gàn sí ká yọ tìlara kúrò ẹ jẹ́ ká jà fún ilẹ̀ bàbá wa o ẹ jẹ́ ká jà fún ilẹ̀ bàbá wa kò kí ń ṣe true violence ẹni tó wà ń bẹ̀ yìí according to bẹ́mi ṣe ń rí ó ń tó ó máa fẹ́ everybody lẹ́tọ́ ẹ everybody máa gba ẹ̀tọ́ ẹ ìgbà tó bá fi wọ́n báyìí ló máa fi dá padà fún ẹ o so but ẹ̀yin ìjọba ẹ wá bá wa dẹ̀ nǹkan tẹ́ ṣe máa bá wa dẹ̀ ni pé òfin tẹ́ ẹ̀ ń lò lórí wa yìí àmọ́ òfin tó dè wá àmọ́ òfin tó tú wa àwọn ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ nínú pé ó ń ṣe ìlara èèyàn ó ń ṣe ìlara ẹni tí ò mọ òfin ó wá kọlù òfin ó lọ lùdà òfin ó ò lè bájà nítorí pé agbèfọba ò kì í jẹ̀bi ìwọ tí o bá ti bá uniform men jà tó ti kọ Lagos State Ọ̀ṣun State Nigerian government tó bá ti bàjà ó ti lùdà òfin o but ẹ̀yin ìjọba àwọn pípù yìí náà wọ́n ń lo agbára yín lórí wa lórí nítorí pé àmọ́ òfin tó tú wa àmọ́ òfin tó dè wá kí lẹ lè bá wa ṣe orí yẹyẹ ní mògùn ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ ẹlòmíì níbi pé kò lè sọ̀rọ̀ níbi pé kò lówó níbi pé kò léèyàn ó ti dẹni àná ó ti dẹni àgbébì ọmọ ẹ ti dọmọ lọ́mọ ayẹ ti da aya aláya kò léèyàn àwọn pípù yìí yàn pírẹ́sì wa ẹ bá wa tójú bọ̀ ẹ̀dẹ̀wò wọn ní ta bá fọwọ́ tún bọ́mọ wí ká fi tòsí fàmọ́ra àkín lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́ o ẹ̀yin ìjọba kó tó ṣe bí òwe ẹ jọ̀ọ́ ẹ bá wa nǹkan ṣe sí i mò ń bọ̀ mi ò tí ì dé.